n ò gbàgbọ́ bí wọ́n ti ní ńlá là ọ̀sán ọlá tòní o ní n bá rọ́ọ̀lù ẹ̀ lọ́ba dọ̀bálẹ̀ gbàlàjà àtàní Abímbọ́lá àgàmì ẹ̀jẹ̀ rẹ̀ pé n ò gbàgbé pókú kí ló ń wá ó ní ń dákun lọ́ba bu ẹkún lèmi náà bá kiri sẹ́kún sun ó ní kò wù náà bẹ́ẹ̀ agboolé yìí dùn ju kóun ó fi álẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n kádàrá kọ̀lábùyẹ̀ wọn á ní òbúrú ó ní ní tóun wá bá mi fún ni wípé adìẹ bá kú ṣé mo mọ̀ pé wọ́n yí dẹ́yìn ẹ̀ nù mo ní lóòótọ́ ni ó ní gbogbo ohun tó ní tiwa ni torí ọ̀yà lọ́lọ́run fi dé èsùn torí ìwà lọ́lọ́run ṣe sòun lólówó lẹ́yìn náà nǹkan kan lòun fẹ́ tọrọ ọmọ kan ṣoṣo tó ń bí ṣàléwá kọ́mọ òun jẹ́ kí n dákun kí n má jẹ́ ọ́ tẹ̀lé yẹ ẹ lọ o orí mi wá wú ṣẹ́ẹ̀sì mọ̀ pọ́nrọ̀ obìnrin lóòótọ́ pàápàá tí wọ́n bá ti rerun ara báwọn ó léwò sùnsùn kó pòun ò lólùfẹ́ láàrin wa ní ọba bókè òde ní orí èèyàn kọ ọ wa ní amọ̀wòrán ká tọ́jú ọmọ òun o kí láyè tọ́jú ọmọ ẹni gbogbo tó ní kárùwá gbolé gbogbo tó bá ṣe kàǹkà ṣàràkí nínú dúkìá àtowó àtaṣọ àti ilé gbogbo tó bá jẹ́ gidi ká wá síbi ẹ ti bí ní kí ọ jẹ́ pé ńbẹ̀ náà láti mú tọ́jú ọmọ òun tí ì dàgbà bí ìyàwó òun bá lóun rè fẹ́ lómi ká má ba jẹun ra ewu yín ajá láńsẹ̀sì tá a lá wa ru ọkọ̀ bẹ́ẹ̀ láàrin wa nìmi nígbà wọn yájú báyìí orí mi ò wú fìlà ọgbà nígbà yẹn ní kọ́ mọ́ wa gbogbo yín kan. olórí ẹbí ọ̀rọ̀ lẹ sọ. èmi faramọ́ gbogbo ń tẹ́ ẹ sọ pátápátá kódà látàsìkò yìí lọ bọ́ bá jẹ́ pé kẹ́ ẹ fẹ́ ká lọ kó gbogbo ẹrù wá sí àhín ká lọ kó ni gbogbo àwọn mọ́tò tó bàjẹ́ òun à nílò àti ké sí mẹkáníìkì kankan ká máa kún ọ wá síta yín ní àhín ni. mọ́gàjì mi ẹnu àgbà lóbi tí gbò ẹ pẹ́ fún wa. wọn ò lè pẹ́ fẹ́ ní bọ́dì ẹnu àgbà òṣì wo lóbi tí ń gbó obì wo ló ń gbó lẹ́nu àgbà. ẹ wo bàbá mọ́gàjì èmi ò mọ̀ bóyá ẹ ti rókùrí àbẹ́ rókùrí bó ṣe kí n sọ fún yín ṣárí gbogbo ìtàn pẹ́ lálàyín tẹ̀sọ́ lẹ́sìn ẹ mọ̀ tó lóyìnbó ń pè òun náà ń pè ní arithmetic of robbery olè ló ń dààmú yín ẹ̀yin wá rókù òkú wá gbéra dálẹ̀ níwájú yín òkú bá bú sẹ́kún lẹ́yìn náà bá fi gbé ta lẹ́yìn òkú ní kẹ́yìn báwọn tọ́jú ara ayé lẹ́yìn náà ní ẹ̀yìn náà kẹ́ tọ́jú èrò ọ̀run àbí mímí yín ni òkú yẹn wá dọ̀pẹ̀lẹ̀ tó gbére ẹ̀ sọ́lẹ̀. ńgbà tí òkú ti wá kún sìn báyìí gbogbo dúkìá tó kàǹkà nulẹ̀ ẹ̀ ọ̀dọ̀ tí yín nìkan máa gbé bọ̀. ọmọ ń ta sí àgẹrẹ. ọba bá kò tí kan yín o kò ìkàn yín bọ̀dá Kàsálí kò ìkàn yín rárá tiẹ̀ ní ẹ má ti gbẹ̀mí sí i wọn á ní kẹ́yìn lọ kó gbogbo dúkìá tòun kẹ́ máa kó bọ̀ ọ̀nà agboolé ẹ̀yin ló ṣiṣẹ́ fún ni mi nítorí tí ni wọ́n ṣe ń ṣiṣẹ́ kọ́ tó kú ni àbí wọn níyàwó wọn lọ́mọ. àǹbàlì ẹ sọ fún mi ṣé wèrè tí ń ṣe ọmọ yìí. èmi ò ní wèrè kò sí wèrè lára tèmi bàbá mọ́gàjì. wèrè ń bẹ lára. tẹ́ bá lè rò pé mo ní wèrè níjọ́ tí wọ́n máa fi wèrè hàn yín ẹ̀yin gan tẹ́ bá rí wèrè ẹ̀ tu ẹ̀yin àgbà òṣì àgbà tí ò tó lè yìí àwa wí tán ẹlẹ́yìn orí ti yín wú ńgbà tó sọ̀rọ̀ tán ṣe fìlà ò lè dé mọ́ orí yẹn wá jẹ́ búrẹ́dì tọ́jú sínú omi ní àgbà tí ò tó lè ẹ bá bá tọ́jú Désọlá ẹ máa bá tọ́jú Ṣaléwá òṣì. bí ọba lè ṣe jù bẹ́ẹ̀ lọ sí yìí ti tẹ́nẹ́ńtẹ́ ebi mo ti sọ fún yín pé Désọlá yìí sọmọ rí bẹ́ẹ̀ bá ti fẹ́ sọ̀rọ̀ tó ṣe pàtàkì báyẹn má máa pè sí mọ́ ẹ sì ní òrí bẹ́ẹ̀. ẹyin ọkàn wa ń gbé náà ni gbogbo èèyàn lọ mọ̀ pé wèrè ayé òun ọ̀run ni bàbá kan tá a pè bọ́ bá wúwo gbọ́ yóò bójú ẹ̀ jẹ́ ọ̀gbádùn ọmọ ìlú ọ̀gbádùn. ọ̀gbádùn náà ni òjì ọjọ́ mọ́ gidi Désọlá yìí sọmọ rárá èyí sọmọ ọ̀sọ́mọ ló kan lára ẹ̀. ẹ wọlé ẹ wọlé náà kí ló dé. ọ̀dọ̀ ẹni mò ń bọ̀ ó ti ṣẹlẹ̀ àǹtí mi mo gbọ́ lórí intercom sìn tí màmá Ṣaléwá ń bá lọ́ọ̀yà sọ̀rọ̀ wípé kó wá lọ́tùnla wípé òun nìkan kan ṣe lórí wíìlì òun. irọ́ wíìlì wo. wíìlì tó wà lọ́wọ́ ẹ̀ tí ọkọ ẹ̀ ṣe ní favour mi tí mo ní lion share tẹ́yìn náà ń jà sí. wíìlì bùrọ̀dá Abímbọ́lá. bẹ́ẹ̀ ni. ó fẹ́ túnṣe. ṣe rí a ṣe nǹkan tó wí o tó lé ọjọ́ mẹ́ta yìí ojúṣe àyẹ̀ fi ń wò mí ó kọjá bẹ́ẹ̀ o. ọ̀túnla dẹ̀ ló ní kí lọ́ọ̀yà wa. ọ̀túnla yìí ni o. òun dánsìn. ó wà nílé. ó wà nílé. o dẹ̀ ṣú ọ̀pẹ́ nǹkan tó sọ nìyẹn. mo gbọ́ dáadáa ìyá yìí ò fẹ́ràn mi. kàkà kíkún má jẹ sèse èèyàn á fi ṣàwádànù ni.
ìyẹn ò yé mi. kò yẹ nígbà tó kì í ṣọmọ kékeré kàkà kí eku má jẹ sèse á fi ṣàwádànù ṣèbí ẹni tí lọ́ọ̀yà bá bá ń lé ló máa change will ṣèbó ìdọ̀tún làkó tó ní kí lọ́ọ̀yà wá. bẹ́ẹ̀ni. ẹni tó bá wà láyé ló ń change will ẹni tí lọ́ọ̀yà bá dé bá ló máa change will. ẹ̀kọ́ tẹ̀ sọ ni pé ká yanjú wọn. èmi ò sọ bẹ́ẹ̀ o èmi ò ní o pa o ṣùgbọ́n o lè jẹ́ ká yẹjú ẹ̀ ṣé tí lọ́ọ̀yà bá dé bá ni lọ́ọ̀yà máa change will bí o bá sí láyé ṣó fẹ́ fọwọ́ change o fẹ́ fọwọ́ sí ìwé pé wọ́n change will ni kí tiẹ̀ wá di púpọ̀ kí ti wá dòfo àbí. ìyẹn ni pé ká pa wọn. wá o èmi ò ní ká pa o àní wá bó o ṣe máa yẹjú ẹ alátiṣe òun ló máa ti ṣe ààrẹ. ọ̀tẹ̀ lọ́jà yín sílé torí mo sọ pé mò ń jáde lọ. èmi gan ò wá bímọ lónìí. sẹ́ẹ̀mọ̀ kí mò ń sọ fún mi pé ọmọ àlè ní Désọ́lá. ó wí. bàbá ẹ jọ àwa ò ní lè dúró mọ́ gbogbo àwọn tó kà yẹn pátápátá ń gbà tá a bá dé ọ́fíìsì àárín ìgbọ́n ṣe máa lọ mú. ọ̀gá ọlọ́pàá Let's move. ọ̀gá ọlọ́pàá àti sọ́nà gbọ́dọ̀ lọ. ọ̀gá ọlọ́pàá sọ́nà gbọ́dọ̀ lọ. ẹni bá ti máa yà ọ̀gá ọlọ́pàá ti pa ní. èlò lélẹ̀. 10,000 naira ni ma. owó 15 bags nìyí. Iye tí mo bí à ń ra tẹ́lẹ̀ ni mo ṣe bí a mo máa bá ma. Kò sí ní iye tẹ́ bá tẹ́lẹ̀ mo ṣàdẹ̀ ti ṣàlàyé fún yín kẹ́ tó ní kan kó 20. Èlò ló wá kù tí máa kó sí. Ó kù 4,750. Ẹ jù ṣe máa jẹ́ kí n kó wá láàárọ̀ ọ̀la. Ẹ má jẹ́ kí wọ́n dá padà. Máa kó wá láàárọ̀ ọ̀la máa fi máa balance. Ẹ jẹ́ kí wọ́n máa kó méjì tó kù lọ. Má dẹ̀ ṣẹ̀ síbi tó ṣẹ̀ sí o. Èmi ti bá Ọlọ́run mi ṣe májẹ̀mú pé ní ọdún yìí nínú ọdún tuntun tá a wọ̀ yìí èmi ò bá yàn tajà lọ kábọ̀ o. Gàwúrígàwó ọ̀nà owó rí ọjà rẹ ni mi ò fi mi ìfọjà mi ṣe ojúṣàájú ṣùgbọ́n gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe jẹ́ nìkan tó jẹ́ pé regular customer ní mi dẹ̀ mọ̀ pé kì í ṣe oníwàhálà mi mọ̀ pé kì í torí ẹ tutù ẹ mú mi ẹ kì í ṣe oníwàhálà tí ò bá ń ṣe yẹn ni bí ẹnu kìíní kan dá mẹ́ta tó ti lé lórí ìtàn tí kò lọ yẹn padà wá ni ṣùgbọ́n ẹ jọ mo fọlọ́run ọba bẹ̀yìn ẹ má jẹ́ ká wojú ara wa o tó bá ti di tẹ bá lè rí rọ̀lẹ́ ẹ bá ń fi ránṣẹ́ ó bá dẹ̀ jẹ́ láàárọ̀ láyẹn náà ni kó má dé tí màá ràn mọ́ wá gbà. ṣé méjì tó kù náà nìyẹn ó yá ẹ gbé kẹ́ máa lọ. Ọlọ́run ló ṣe ẹjọ́ ẹ bá mi tètè rán mọ́ o. mo tí o sí mẹ́rin àdúgbò agbérù ẹ̀. madam ẹ máa kú déédéé wòye. Ọlọ́pàá ẹ máa kújọ mẹ́ta sí dáadáa kó bá adúpẹ́ lọ́dọ̀. sáyé wọn gbá. Jọ ọlọ́pàá bàbá mi má bínú bá ń gbé báàgì ẹ̀yìn yẹn. ẹ ṣe. ẹ yọjú sí one station. fún kí tún nìyẹn. lórí ọ̀rọ̀ tí à ń bá bọ̀ náà ni. ọ̀rọ̀ tó tún bẹ́ẹ̀ ń lẹ̀bi ti báwo. ọ̀rọ̀ tẹ́ mú wá sí station náà ni. ọ̀gá ọlọ́pàá yé ibi tí mo ràn yín lọ́wọ́ dé yẹn ò tí ì tó èmi ni máa bá yín ṣiṣẹ́ yín ni èmi kọ́ èmi lọ́dọ̀ kí n bẹ̀rẹ̀ investigation kí n parí ẹ̀. ẹ lè tẹ̀lé mi débẹ̀ lágbára Ọlọ́run ẹ lè tẹ̀lé mi débẹ̀ I need attention yín urgently. ó má dẹ̀ wá ṣe o mo dẹ̀ wá business mi nílé tẹ̀lé yín lọ ṣẹ́rí tẹ́ bá wọnú ilé ẹ̀ rí i pé kò sí mú tí ó ń bẹ̀ mo ṣe rán kó lọ bá mi wá taxi wá ní báyìí. I need attention yín urgently. ẹ fẹ́ wá fagídí mú mi ni. mo ní I need ẹ ní station. kí ni àwọn tá ló pariwo mọ́ gan à ń pọ́kúlé là ń lọ fọ̀ṣẹ́ mo sọ pé màá bẹ ń station ńgbà tí bá ti ibi tí mò ń lọ. kí ló ń ṣe obìnrin yìí àwọn olóró pọ̀ ń pariwo mọ́. ìṣètò táwọn olóró pọ̀ ń bá sọ̀rọ̀. kí iná ló ṣẹlẹ̀. attention is needed at the station o yà á ń pariwo ìyá lébi lórí. attention bá is ṣiṣẹ́ needed for burúkú what? tó máa wọ yín káàkiri ẹ máa purọ́ mẹ́ni ẹlẹ́ni. Ta ló ń ẹ wá? pààyàn tẹ́pẹ́ nìkan ló pa ọ̀yà ẹ máa ń bí lọ́ọ̀ṣẹ́. ẹ máa rọ fáànù mi jọ. ẹ máa rọ fáànù mi. ẹ gbé tó bá rìn. abáwádọ̀ yín àwa mọ̀lẹ́bí àfinúkonú àfìmọ̀ṣọ̀kan àní afẹ́ mú Kọ́lá sí ọ̀dọ̀. TNT tèmi ní tirẹ̀ lọ́tọ̀ TNT tèmi ní tirẹ̀ lọ́tọ̀.